káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀ lólùfẹ́ ìmọ̀ọ́mọ́ níbikíbi tí ẹ bá tún mi yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín rèǹté yín fáńgẹ̀ tí ẹ̀ kàn wọ́n Bọ́láńlé òní sítórì wọ́n fi àsìkò kí gbogbo ẹ̀ lólùfẹ́ wọn pé ẹ káàbọ̀ sí abala fun fact tí a bá rí ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run kẹ́ wa pẹ̀lú àwọn olórin àwọn akọrin tó jẹ́ wípé wọ́n ti fi orin wọn wọ́n ti fi gbé ìyìn rere fún orílẹ̀-èdè Nàìjíríà tí a bá wo afrobeat nsìn a lè ṣe ká má dárúkọ Fẹlá Aníkúlápó Kútì bẹ́ẹ̀ tá bá wo jùjú a lè ṣe ká má dárúkọ King Sunny Adé àti Ebenezer Obey tí a bá wo orin fújì ní orílẹ̀-èdè Nàìjíríà a lè ṣe ká má dárúkọ Alhaji Síkírù Àyìndé Barrister bẹ́ẹ̀ ni tí a bá lọ sí orin àpàlà a ò lè dárúkọ orin àpàlà kí a má dárúkọ Haruna Ìṣọ̀lá àti Àyìnlá Ọmọwúrà tí a bá wo orin wákà lónìí tí a bá fẹ́ sọ ìtàn orin wákà a ò lè ṣe ká má dárúkọ Alhaja Bàtúlì Àlàkẹ́ ta ni Alhaja Bàtúlì Àlàkẹ́ ìtàn wọn náà ni mo mú wá fún yín ní orí ètò tèmi ṣé ẹ rí pé ó dáa kí ẹ máa wo ètò ìmọ̀mọ̀ torí pé ẹ máa kọ́ ọgbọ́n ẹ máa kọ́ ìmọ̀ ìmọ̀ ta ni Alhaja Bàtúlì Àlàkẹ́ Alhaja Bàtúlì Àlàkẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Igbó wọ́n bí wọn ní ọdún 1935 gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ní sí ọ̀dọ̀ ilé Pàṣẹ́ìdù Gbàdàmọ́sí wọ́n jẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ orin wọ́n sì jẹ́ ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ orin wákà ní orílẹ̀-èdè Nàìjíríà èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ìtàn ni ó fìdí ẹ̀ múlẹ̀ pé Alhaja Bàtúlì Àlàkẹ́ ni ẹni àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ orin wákà ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí kó máa kọrin ìyẹn wá jẹ́ kí wọ́n lọ kọ́ṣẹ́ ní abẹ́ ọ̀gá Sóyè ìyẹn kò ń ṣe ní ìlú Ìjẹ̀bú Igbó ní ẹgbẹ́ àsàlátù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàgbọ́ wípé orin wákà yìí ó jọyọ jáde ní orin àsàlátù ìyẹn tí àwọn mùsùlùmí wọ́n kọ́ṣẹ́ fún ọdún méjì wọ́n wá padà sí Ìjẹ̀bú Igbó ìgbà tí wọ́n wá dé ilé ó wá wo oríṣiríṣi ọ̀nà tí àwọn fi lè gbé irú orin tàwọn kalẹ̀ tó máa jẹ́ nǹkan tí àwọn ayé ń tẹ́wọ́ gbà èyí ló wá jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ àwọn oríṣiríṣi àṣàmọ̀ èdè Yorùbá ìlú Yorùbá fi kọrin wọn ìgbà kan wọ́n tiẹ̀ máa ń jókòó kọrin ni ìgbà tó wọ́n rí pé wọ́n nílò láti máa dúró kọrin torí pé kí àwọn èèyàn lè máa pè wọ́n wá sí òde wọ́n dẹ̀ ti kọ oríṣiríṣi orin wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú orin wákà àwọn ló kọ orin Ajé Onírè àwọn ló kọ Good Better Best mo mọ̀ kẹ́yìn tí ẹ máa ń lo ẹ̀rọ ayélujára pàápàá jùlọ TikTok ẹ ti máa pàdé orin wọn tó kọ alábòsí inú àrùn wọn pẹ́ jìnnà sí wọn bíi sọmọ sílẹ̀ ara ló ń ta wọn mo ní lè parí ẹ̀ fún yẹn bá ń parí ẹ̀ sínú àtẹ̀jíṣẹ́ ẹ wá rí wípé wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà kí orin wákà fi lè jẹ́ nǹkan tí wọ́n ń tẹ́wọ́ gbà ní ilẹ̀ Yorùbá ibẹ̀ náà ni àwọn màmá wa Alhaja Queen Salawa Abeni ti wá gbé sókè tó wá jẹ́ nǹkan tí wọ́n ń tẹ́wọ́ gbà ní orílẹ̀-èdè Nàìjíríà àti oríṣiríṣi orílẹ̀-èdè àgbáyé lápapọ̀ Bàtúlì Àlàkẹ́ wọ́n kú ní oṣù kẹjọ ìyẹn ní ọdún 2013 ní ọjọ́ Saturday ní ilé wọn ní Ìjẹ̀bú Igbó ṣé wá rí wípé Alhaja Bàtúlì Àlàkẹ́ wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà sí orin tí a mọ̀ tí ó ń jẹ́ orin wákà ní ẹ wá rí wípé Alhaja Bàtúlì Àlàkẹ́ wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà sí orin tí a mọ̀ ní wákà ní òní ètò náà wà ní jù báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge mo lérò pé ẹ ti mọ ẹni tí ó dá orin wákà lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èmi ni ọmọ yín àwẹ́lẹ́wà yín Bọ́láńlé òní sítórì mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀ lólùfẹ́ mọ̀ pé ó dàbọ̀.